ṣùgbọ́n ohun tó fojú Alájà Kaola rí lórí social media, ṣùgbọ́n ohun tó fojú àwọn ẹlòmíì náà rí pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó. Ìwọ gbọ́ táǹsì ó ní kí ló kọ àwọn èèyàn kan ọ̀rọ̀ ìgbéyàwó títí ẹ, gbogbo ọkọ t'Alájà Kaola ti fẹ́ tẹ́lẹ̀, èwo ni fámílì ẹ nínú wọn yàtọ̀ sí tó ẹ̀ṣẹ̀ wá pè ní búrọ́dà ẹ̀? Èwo ni fámílì ẹ? Àwọn tẹ kò jó mọ́ráyé lórí social media tó jẹ́ pé social media ló kọ̀ ní ti yé pọ̀ tó wá jókòó ní ìjókòó kó fẹ́ bà títí wọn jẹ́, and then your family. Ìjọ òru ọ̀la ṣe rí social media àwọn èèyàn fura wípé ó ní mission tí Ọlọ́run ṣe jẹ́ ká ní technology tó pè ní social media yìí. Ṣe rí social media bí ò ṣe lè parẹ́, mo fẹ́ kí àwọn èèyàn máa rí nígbà wípé gbogbo ohun tí a bá ṣe ní rere ni ní ibi ni kò ní parẹ́ láyéláyé, a máa kẹsàn ẹ̀. Tẹ bá lọ sórí social media sí gbogbo ohun táwọn lọ́wọ́ ṣe ẹ gbé jáde, wọ́n á fi pàtó fáwọn ọmọ wọn irú èèyàn táwọn lọ́wọ́ jẹ́. Bàbá Ayọ̀ Adébánjọ tó jáde láyé lánàá, social media ti gbé. Àwọn Arẹwà, àwọn Haúsá wọ́n gbé bàbá Ayọ̀ Adébánjọ ṣẹ́ ìpè burúkú, èpè tèmi ọmọ Yorùbá gbòòrò lè gbé bàbá yẹn ṣẹ́. Òun làwọn Fúlàní gbéṣẹ́, wọ́n dẹ̀ ń gbé bàbá yẹn ṣẹ́ pé with date and time and years. I was so surprised nígbà tí mo rí write up àwọn Arẹwà lórí ọ̀rọ̀ ikú bàbá Ayọ̀ Adébánjọ. Ó jẹ́ ìyàlẹ́nu fún mi. Àwọn stórí ọdún gbogbo wọn tí mi ò mọ̀ nípa bàbá Ayọ̀ Adébánjọ, àwọn Arẹwà dẹ̀ ló ń bíríìgì gbogbo ẹ̀ with the date and the year. Wọ́n dẹ̀ gbé gbogbo ẹ̀ síta. Wọ́n nínú náà ló ń lọ bó ṣe lọ yẹn. Àwọn Fúlàní nìyẹn o. Àwọn Fúlàní nìyẹn o. Ẹ wo bó ṣe lọ bíríìgì rẹ́kọ̀dù yẹn. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí gbogbo wa náà bá ń ṣe nísìn, bó ṣe máa padà bá wa gbé rẹ́kọ̀dù yẹn tó bá yá nìyẹn. Ọkọ lọmọ ìjẹ́wọ́ tí ẹ̀ ń wo ọjọ́ ọ̀la àwọn ọmọ títí ẹ̀. Gbogbo ohun tó ń ṣe, wọ́n ní tí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo òtítọ́ bàbá. Gbogbo ohun tó ń ṣe ẹ̀san ìwà ní kélé ẹ lórí. Ó ti gbàgbé pé o bímọ. Ọlọ́run wá kẹ́ ẹ, kò ṣoore yẹn lábọ̀ fún ẹ, ó fún ẹ lákọ, ó fún ẹ lábọ̀. Ó fún ẹ ní ìfún bó ṣe dá ayé àti ọ̀run ló ṣe fún ẹ. Gbogbo ohun tó wá ń ṣe fún àwọn èèyàn, ìjẹ́ o rò wípé kí ló lè jẹ́ connection fún wa àti fún àwọn ọmọ títí ẹ àtàwọn ọmọ tó ti bà láyé jẹ́, àwọn tó bá yé wọn jẹ́ recent àtàwọn ọmọ títí ẹ lọ́jọ́ ọ̀la, kí ló máa padà wá jẹ́ connection fún wọn? Ìjọ òru àròjinlẹ̀ débẹ̀, Ṣakiru. O kì í jókòó gbogbo àròjinlẹ̀, o máa ń báyọ̀ jà àjàdíjú àjà tó bá lè já kẹ́mi bọ́ lẹ́nu ẹ̀ kó bọ́. Mo rí pé tèmi àti pọ́sà pọ́dà ló dùn ẹ̀. Ìwọ lè dókòó láti fẹ́ bà tèèyàn jẹ́. Ìwọ ò dẹ̀ fẹ́ kí tiẹ̀ bàjẹ́. Kò yẹ kó jáde lẹ́nu títí ẹ ọ̀kan lọ́mọ. Wípé kí ló kan àwọn èèyàn kan wọ fámílì títí ẹ. Fámílì oní fámílì tó ń dá síta ló gbéṣẹ́ rẹ̀. Olódodo jà fúlù, ẹyẹ ìyọ́ ẹ máa wọ́. Ó nítorí òun jà fúlù, òun kanta, òun wìn bẹ́ẹ̀ náà ìgbéraga yẹn, ìyẹ́ burúkú yẹn náà kò tí ì wálẹ̀. Ó ṣe pàd, àwọn wo ló bá jà tó kanta tó wìn ní? Tinubu kò gbọdọ̀ sọ wípé òun wìn ní. Ká má wá sọ̀wọ́ rí frat. Kí wọ́n wá sọ wípé wọ́n wìn ní. Ó kanta, àwọn wo? No be for mouth. Ṣọ́rí bí mo ṣe wà tí mi ò ju fọ́wọ́n gbálẹ̀ lọ. Ibi tí mo sì gbajúmọ̀ dé, ọkọ lọ́mọ trust me, ó débẹ̀. O then proof to the whole world pé wọ́n gbogbo ayé torí o bá wọn jà, àwọn mẹ́rin ni wọ́n bá jà, tó dẹ̀ win ni wọ́n lórí social media yìí, àwọn ló fẹ́ dalé ẹrú, kí ló kàn mí kan láìfù gbésí ayé ẹ? Tí o bá ké ṣe ṣoṣoṣo sọ̀rọ̀ lọ́rọ̀, nobody will come for you. Àwọn èèyàn ò ní dá sówè, ṣùgbọ́n torí wọ́n fún ara ẹ jẹ́ home breaker tó máa ń ba ayé èèyàn, tó máa ń ba àgbéyàwó jẹ́. Ẹni tí ò ṣẹ́, o máa ń fẹ́ fi wọ́n ṣe àtẹ̀gùn kó lè ga. Ó dẹ̀ mọ̀ wípé gíga yóò lọ títí, àwọn kan ti ṣerú ẹ̀ lánàá, àwọn dà, àwa wọn àní wọn mọ́. Ṣé ìwọ nìkan ló fèsì Yorùbá nation ni? Wá wòye population àwọn tó dúró fún Yorùbá nation. Sí ìwọ nìkan tó wá sọ wípé bá gbogbo àwọn Yorùbá nation jà owó ìní wọn. Ṣé wọ́n ló jẹ president ni? Ó gọ̀ ó rẹ́ ní sọ fún ẹ. Mo dẹ̀ máa ń sọ fún ẹ wípé ọgbọ́n àgbọ́jù ó máa ń pa ọlọ́gbọ́n ni. Mélòó
gbéra ẹ tó sọ wípé ìwọ ni wọ́n fèsì àwọn Yorùbá nation, ìwọ wé ni wọ́n kàńtà wọn, òun ló ṣe fẹ́ bà ilé ẹ jẹ́, ilé tó fún ara ẹ bàjẹ́ nítorí ìwà burúkú. Bí ní play shows tó ṣe lánàá but mo máa yọ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Oníṣe làwọn rò bóyá ìyálé ẹ ìyàwó ẹ sorry Alájà Kúdí, wọ́n rò bóyá ṣe ló lọ bá ex ẹ sùn. Ṣó fẹ́ sọ wípé àtìgbà tí ìwà àti woman yẹn tẹ́tí jọ ṣe wedding tẹ́tí jọ wà papọ̀, ṣó fẹ́ sọ wípé òògùn rí obìnrin mi? Ṣó fẹ́ sọ wípé o cheat on that woman? Why tó jẹ́ pé that particular person ló wá fẹ́ fi wá bá gbogbo èèyàn jà? Ọkọlọmọ ò ní làákàyè, gọ́rọ̀ ó ti sọ ẹ́ di rádaràda. Ọpọlọ ti ṣí lọ nínú ayé ẹ, àgọ̀ ló kù. I'm not sorry to say this. For you coming outside for me, tí bá ní mo máa jókòó tiẹ̀, mo máa jókòó, ìwọ ni wo ò ní àròjinlẹ̀. Let me tell you one thing. Let's say tí mo rí ṣe lánàá, ṣùgbọ́n tí mo kọ́ pé I called all my children. Gbogbo ọmọ dọ́sìnì tí mo bí, mo lọ́kàn lọ́mọ ṣe ṣó fún mi. Do you know what they say? Ẹlẹ́yìn àtọ̀kan lọ́mọ yìí ṣá, bó ti káńtà bẹ̀yẹ nìyẹn. Wọ́n lẹ́yìn àtọ̀kan lọ́mọ yìí, statement tó jáde lẹ́nu àwọn ọmọ mi nìyẹn. Wọ́n lẹ́yìn àtọ̀kan lọ́mọ yìí ṣá, ẹ tún ti bẹ̀rẹ̀, àmọ́lá tún ti bẹ̀rẹ̀, ó ti jáde o. Ọlọ́pàá ló tún sọ lọ́tẹ̀ yìí o. First born mi ní ẹjọ́ torí Ọlọ́run. Ẹ lọ sort it out. Mo mọ̀ ṣe bẹ́ẹ̀ ni. Ìwọ ò ní làákàyè, ò láròjinlẹ̀. You don't plan for your children's future. You are only planning for your own present. Ohun tó ń jẹ lọ́wọ́lọ́wọ́, ohun tó fẹ́ dà lọ́wọ́lọ́wọ́, ohun ló planning fún, ó planning fún future àwọn ọmọ ẹ̀. Now look at you, law of karma. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ẹ lẹ́ni, the record will be on social media. And let me tell you one thing, I'm using this opportunity to tell you, bọ́bá ṣe gbé wá fún ẹ, màmá bẹ́ẹ̀ fi kún. That is it. Be the backup lórí kéṣẹ̀ mọ́. The last show, one show ni mo ṣe fún ẹ tó fẹ́ kú. One mood tó fi react tó fi dá mi lóhùn. Gbogbo ọmọ èèyàn tó jáde tó ṣe show fún ẹ. Tèmi náà dùn ẹ́. Nítorí pé kí ni apani ní ẹ tí òun fẹ́ kọ́ múdà kọjá níwájú òun. Mo rí pé nínú gbogbo àwọn tó pọ́nṣẹ́ tó ṣe show fún ẹ ló wo ìgbésí ayé ẹ bó ṣe ṣe ẹ̀sín lórí TikTok. Up to this morning, o ti trend lórí TikTok, o ń ṣe ẹ̀sín, o ń ṣe ẹlẹ́yà. Àwọn èèyàn dẹ̀ bẹ́ẹ̀ post ẹ̀ kiri. Ṣé kéde wá play our voice note ẹ fún ẹ? I will play out of it. Títí bá lè play for today. Mo wo time. Tí nǹkan bá ti ṣẹlẹ̀, tó bá ti rí pé no, this battle, oh, fẹ́ kó go further. You don't want to put yourself into battle lórí social media yìí. Ogun social media máa ń ní bẹ̀rẹ̀ ni. Bó ṣe máa ní òpin, ó kù sí ẹ lọ́wọ́. Bó dẹ̀ ṣe máa ní òpin ojú wípé kó ọ̀rá dákẹ́, kó má sọ̀rọ̀, kó máa wò, wọ́n á gbọ́. Tó bá fi ṣe ṣó kìíní, ṣe ṣó kejì, ṣe ṣó kẹta, wá fi ẹ lọ́wọ́ sílẹ̀. Wọ́n á mú tọ́pìkì mi gbọ́. Bọ̀dìmọ̀ tó bá bọ́ta tó bá sọ pé ó fẹ́ máa proof innocent, ó fẹ́ máa debunk, ogun yìí kò ní head. Tó bá ti lè bọ́ta respond lẹ́ẹ̀mejì, ogun yìí ò lópin mọ́, ó máa tàn lọ ni. Adogun ayérayé. Bó ṣe jabá tó social media tó bá fẹ́ nínú ayé ẹ̀ nìyẹn. But ìwọ tó wí pé o ti kọsẹ̀ látara àwọn èèyàn ti ara ẹ̀ṣẹ̀ lọ. Ẹlòmíì ti ara ọ̀kan lọ́mọ sọ òwòdì sọ́nà pé Ọlọ́run ṣé mi ò sí ẹ mọ́ ni tó fi jẹ́ kí bọ̀bọ̀ ìfimi ṣe ẹlẹ́yà. Tẹ bá wá ọkùnrin tó fi èèyàn ṣe ẹ̀sín jù lórí social media, ẹ lọ mú ọ̀kan lọ́mọ. Gbogbo ẹ̀sín tó dẹ̀ máa fi ẹni yẹn ṣe, ó dá lórí irọ́, kò sí òtítọ́ níbẹ̀. A manipulate ni, a pa irọ́ kàbìtì. Àwọn owó tó jẹ́ wípé èèyàn á dẹ̀ máa gbọ́ báyìí, ṣọ́ọ̀kì á dẹ̀ máa múyọ pé òun lọ́kàn lọ́mọ máa pa mọ́yọ̀. Èyí tẹ bá gbọ́ mi for the first time, àbí ẹ come across here anytime, anything tẹ bá gbọ́ tó bá ti ẹnu ọ̀kan lọ́mọ jáde, mo ń sọ fún yín pẹ̀lú ìfọwọ́sọ̀yà wípé irọ́ ló pọ̀ jù níbẹ̀. Ó máa manipulate èèyàn láti bàyàn láyé jẹ́. Ó máa manipulate èèyàn. Òun ni number one ọkùnrin tó já wèrè lórí social media. Ẹ gbọ́, number one ọkùnrin tó máa ń gbé àpótí ìpọ́njú ti ayé aláyé lórí social media. Ọ̀kan lọ́mọ ni, kò pé méjì. Ṣé yẹn Saheed Shittu bóyá ó ṣe yẹn wàhálà Saheed Shittu ṣe bẹ̀tà ọ̀kan lọ́mọ 1000%. 1000%. Because
ọ̀pọ̀lọpọ̀ máa dúró ní dúró pé òun máa fi gba ráǹkì láyé wàá tún fi gba ráǹkì lọ́run. Ráǹkì tó dẹ̀rù pé òun fáwọn èèyàn gbà lọ́run, ìbànújẹ́ àkọsílẹ̀ ibi fún ọjọ́ ọ̀la ẹ̀ òun ló gbà. Because Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí. Àwọn tí wọn ò bá mọ̀ lọ́ba rò bóyá ẹ̀rí èèyàn tó bá ń sọ̀rọ̀ tó ń sọ sweet something, a máa sọ sweet word. A dẹ̀ máa sọ pé wàláì kábíyèsí Ẹlẹ́dùmarè ànábì kò sùúrù. Wàláì tàláì. Tí ọ̀kan lọ́mọ bá gbé Kùránì jáde fún yín, ẹ̀yin èèyàn ẹ má trust Kùránì ni. Ṣé rí Kùránì títí ọ̀kan lọ́mọ special made ni? Ẹ trust me. Kùránì tí ẹ bá rí tí ọ̀kan lọ́mọ bá gbé jáde, kódà kó ṣí fún yín báyìí, ṣe rí gbogbo àyà gbogbo wàhálà gbogbo ẹ̀ tọ́kọ sínú ẹ̀ special made. Ó mọ bó ṣe máa ń ná owó láti fi bá yí àwọn èèyàn jẹ́. Kùránì tí ọ̀kan lọ́mọ bá gbé jáde tó bá fi búra fún yín special made ni kì í ṣe Kùránì original. Ìwọ tó ní can you bring out proof madam? Proof kí ló fẹ́? Wípé ó máa báyọ̀ láyé jẹ́. Ó máa gbé àpótí ìpọ́njú ti àwọn èèyàn lórí social media. Okay, ó fẹ́ proof lọ sí YouTube. Ìwọ kàn Google, kàn lọ sí YouTube, kàn type orúkọ àwọn èèyàn. Àbí ọ̀kan lọ́mọ fight. Kàn type ẹ̀, YouTube abẹ́ ẹ̀dá wá is part of proof. Facebook gbà fún wá fún ẹ. Ìwọ tó wá proof yẹn. Proof pọ̀. Lórí social media kò ní ìdíkẹ́ lágùn jìnnà. Proof pọ̀. Ó ti tó àbọ̀kù. Any other question? Kí n fún ẹ lánsà. Àwọn Google bòrò. Kí ló kọ àwọn ọ̀rọ̀ Yorùbá nation kọ̀rọ̀ gbé sí ayé ìyàwó ẹ? Kí ló kọ Yorùbá nation? We are talking about nation. We are not talking about street. We are not talking about garage. We are not talking about post. We are not talking about seat. We are talking about the whole nation. Newsers yẹn wá bọ́ síta. Oníwọ̀n bá gbogbo Yorùbá nation jà. Thanks for the gift. God bless you, sir. Oníwọ̀n bá gbogbo Yorùbá nation jà. Òwe ni wọ́n lọ ṣe lọ gbé ọmọ tọ́lọ́pàá bá sùn àbí tọ́lọ́pàá ṣe kiri kan. Lọ ṣe lọ gbé jáde fún ẹ wípé ògò ó fẹ́ ló rọra. Ògò ò ní làákàyè kúrú. Ṣorí jẹ́ kí n sọ kíní kan fún ọkọ lọ́mọ. Ṣorí ibi tí àgọ́ ti pa ẹkú máa ẹ̀ láìtì ẹ díẹ̀ kí tó wá kọ́ntínú lọ́wọ́ ọ̀rọ̀ jígbóló ayé ẹ̀. Ṣorí tí ogun social media ẹ̀yọ̀ ẹjọ́ please ogun social media ò ní já wa. But ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ 2022 2023 ogun social media dìde sí mi yìí. And before then ogun social media dìde sí mi láti ọ̀dọ̀ olórí kórí ara ẹ̀ ọ̀kan lọ́mọ. That was 2020. Ó mọ bí mo ṣe kanta ẹ̀ ni. Ẹ̀yin tẹ́ bá jẹ́ speaker, ẹ̀yin tẹ́ bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media, please try to learn from this point and bring it out. Ẹ kẹ́kọ̀ọ́ láti point tí mo fẹ́ sọ. Tí o bá jẹ́ speaker, àbò jẹ́ anything, tí ogun bá ti dìde sí ẹ lórí social media yìí, o need àti fight ẹ. Because the more you come out and fight it, the more tẹ́lẹ̀ òbí bàbá jáde sí ẹ. Èèyàn tó expect wípé ó ti rẹwẹ́ sínú, ó ti ṣe mistake, ó ti da omi sí lára, àbò mọ̀ọ́mọ̀ ó domi sí lára, tí wọ́n wá wò bóyá ó ti lọ, ó ti ṣe yóò ti lọ, wọ́wọ́ wọn mọ̀ òṣì tó pè mí lẹ́nu jọ́bẹ̀ time, tó wá kọ́mẹ̀ntì sí program mi, ó ṣàpadà wá sínú WhatsApp mi, ó lóun wò bóyá ọ̀rọ̀ yẹn ti lọ. Ọ̀rọ̀ tó wù wò pé ó ṣì lè lọ, títí ayé àìnípẹ̀kún gbóná nínú títì mi. Anytime tó bá ti wá sákẹ́ tàbí ti bá wà máa fún jẹ. After that show ó padà wá sínú WhatsApp mi, the voice note is here, mi ò sọ mi ò sọ ó lọ́rọ̀ tó wò bó ti lọ. Nígbà tó dẹ̀ gbé ọ̀rọ̀ yẹn dé, kí ni mo ṣe? Mo fi sùúrù, mo fi ṣe kí ni mo fi paná ogun yẹn. Ló dífá fún nǹkan tó kọ̀ ní tèmi àti ẹ náà papọ̀. Nígbà tẹ́ gbé ogun yìí dìde 2020. Mo bẹ̀rẹ̀ sí ní lọ from I come to your platform. That was the first time tí ma pè sórí platform èèyàn. Tí mo wá bẹ̀ gbogbo àwọn Muslim láti lè paná ogun yẹn. Láti lè paná ẹ̀. Because mo rí pé ogun yẹn ó ṣe ti tèmi. Wọ́n ṣe kí ni? Kò kí ń ṣe ti tèmi.
mo dẹ̀ yá ṣe kí ni mo tètè fi maturity mo fi paná ogun yẹn bí social media bó ṣe yẹ kó rọ̀lù nìyẹn tí ogun bá ti dìde sí ẹ lórí social media tó dẹ̀ ti rí pé kì í ṣe titi ẹ kì í ṣe pé ò lè jà kì í ṣe pé ò lè sọ̀rọ̀ but why ignore ogun social media tó bá dìde sí ẹ tó bá sọ ha 1 month nínú ogun yẹn máa kú. Ogun tẹ gbé dìde sí ní 2020 especially ìwọ ọgbà front kò sépè tó ṣẹtán kò sí ohun tó sọ tán mo fi maturity mo fi ṣe kí ni mo fi gbé ìtí mo fi jẹ́ ìyá ẹ nìyẹn mo dẹ̀ win the battle yẹn kò ló wá week battle yẹn kú. Nígbà tẹ́ tún wá bẹ̀rẹ̀ 2022 2023 kí ni mo ṣe mo mú òtún ẹnu mi mo ti kọ́kọ́rọ́ ẹnu mi ò sọ anything mo kàn wá sórí social media mo wá ṣe show ẹyọ kan comedy show ni mo wá ṣe fún ẹ mi ò bú ẹ mo fi ẹrẹ́rìn mo ṣe mo let go inú ogun yẹn kú. Bó ṣe ń paná ogun nìyẹn o fẹ́ paná ogun tí o fẹ́ kó jó nínú ìgbéyàwó ẹ o dẹ̀ ń ṣe bí olórí burúkú. A lot of your voice notes ló wà lọ́wọ́ mi látọwọ́ àwọn tó send díẹ̀ sí they keep us sharing it up and down o wá níyàwó ẹ lóko síta. Ọkùnrin tó bá sọ̀pọ̀tì ọ̀kan lọ́mọ mo fẹ́ kí gbogbo yín wo àtúbọ̀tán àwọn ọmọ títí yín náà ọjọ́ iwájú yín kẹ́ wá jókòó kẹ́ gbogbo nǹkan tó ti ṣe fún àwọn èèyàn. Àwọn àfáà kan wà lórí social media yìí tí ọ̀rọ̀ bá da àwọn àti àwọn èèyàn pọ̀ tó bá kọ́ fi èkóná halẹ̀ káwọn kọ́ fi Lágbájì ká fi ṣẹ̀sápù tí Lágbájì bá fi èkóná halẹ̀ pé àbídígbà ẹ padà ló wo ẹ̀kọ́ tí Lágbájì fi èkóná halẹ̀ yẹn ni nítorí pé kí ni Lágbájì jẹ́ ẹni ire Ọ̀kanlọ́mọ ń ṣe ẹni ire kì í ṣe àáfà Lágbájì máa let go of that issue ni àti àwọn àáfà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lórí social media ṣùgbọ́n Ọ̀kanlọ́mọ kò fà á lòun fà á dẹ̀ ìjòkó afẹ́ bayé aláyé jẹ́ ẹni tí ò ṣẹ̀ á lọ fún. Voice note ìyàwó ẹ̀ jáde síta gbogbo bí ìyá Kèsẹ́ẹ̀tì ṣe ń bọ́ta tí ìyá Kèsẹ́ẹ̀tì tó ń dákú Ìgbòho tó ń bú Ìgbòho bí ìwà Ọ̀kanlọ́mọ ló ń ṣiṣẹ́ yẹn ìyàwó ẹ̀ ló fẹnu sọ is part of proof o wọ́n tó wá proof is part of proof voice note ìyàwó ẹ̀ ní gbogbo èébú tẹ bá rí tí ìyá Kèsẹ́ẹ̀tì tó bá bú anybody nítorí Yorùbá nation Ọ̀kanlọ́mọ ló wà behind ẹ̀ ìyàwó ẹ̀ ló fẹnu sọ is part of proof tí Ọ̀kanlọ́mọ bá gbé proof wá fún yín ẹ wá style ẹ lọ check proof yẹn dáadáa proof yẹn ó ti ní àlùmọ́gìrì nínú ó ti dọ́gbọ́n sí gbogbo ẹnu ni mo fi sọ tí Ọ̀kanlọ́mọ bá fún yín ní proof ẹ lọ check proof yẹn dáadáa proof yẹn ti ní ètekéte nínú proof yẹn ti ní géèmù burúkú nínú kò ń ṣe proof tó confirm tó mú yes tí Ọ̀kanlọ́mọ bá fẹ́ fàyè èèyàn play game kò ní proof èèyàn lọ́wọ́ ìwọ tó wá pọ́n má ní proof ó ti mọ tó fẹ́ ṣe fún yàn á wá gbogbo ọ̀rẹ́ wá proof tó máa fi proof ẹ̀ wípé ẹ wò ó tí bá parọ́ proof lélẹ̀ kí lẹ́jọ́ fà tó fi ní proof yẹn kí ló bí proof tó fi ní proof yẹn lọ́wọ́ èèyàn tí mi ò dẹ tí mi ò rò pé ẹni bí ni tí mi ò wá ṣubú ẹ̀ tí mi ò ṣe níṣe wípé èmi àti ẹ̀ máa jà lọ́la máa bá títí ẹ̀ jẹ́ báwo ni mo ṣe máa ní nìkan díẹ̀ lọ́wọ́ báwo ni mo ṣe máa ní proof tó jẹ́ pé ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ wàá dẹ̀ sáré gbé proof jáde ẹ ti mọ̀ pé mo ti dandan ẹni yẹn tipẹ́tipẹ́ ẹ ti mọ̀ pé mo ti wá tipẹ́tipẹ́ tó jẹ́ pé ní ti báyìí màá ti sáré mú proof láti mú síta ó yege tí mo èyí tẹ bá ní làákàyè ẹ kẹ́kọ̀ọ́ láti ọ̀rọ̀ tí mo sọ tí bá parọ́ ẹ máa já mi ní comment section for example sí kọ́lọ̀ ṣẹlẹ̀ láàyè mi àti bàbá Èkìtì ń sìn kí wá sáré kó proof síta wípé ẹ wo proof nìyí kí ló dé tí mo ti sáré ní proof yẹn lọ́wọ́ ó fi hàn pé mo ti sọ wípé ìbí máa ṣẹlẹ̀ láàyè mi àti bàbá yẹn nìyẹn ó fi hàn pé mo ti sọ bàbá yẹn nìyẹn pa máa kọlu ara máa jà bàbá ò dẹ̀ mọ̀ àwọn ń ṣe títí wọn nìṣó èmi náà ń ṣàpòfù àwọn kan tí máa fi náàkì wọn mò ń ṣàjọ èèyàn burúkú ló máa ń ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ ní Ọ̀kanlọ́mọ whether you like it or not èèyàn tó máa ń ṣọ́ọ̀yàn láti bàyàn láyé jẹ́ lọ́jọ́ ọ̀la èèyàn tó máa ń ṣọ́ọ̀yàn láti sọ̀yàn sínú ìgbèkùn láti nẹ́ẹ̀mù èèyàn ní orúkọ burúkú irú ẹ̀ ní Ọ̀kanlọ́mọ that is why tó ṣe máa ń ní proof lọ́wọ́
jọkọ̀ bẹ́ẹ̀ lọ wípé kájọ jà ókè ó kó proof jáde wípé ìyàwó ẹ wọlé wá báyìí how come báwo ni gbogbo àwọn proof ẹ̀rẹ̀gbẹ̀ yẹn ṣe jáde ó fi hàn wípé o ti mọ ohun tó fẹ́ ṣe fún woman yẹn o ti ṣàwọn proof yẹn o ti package ẹ̀ jọ mo ní face note ọ̀kan lọ́mọ kan lọ́wọ́ bíbà tí ọ̀kan lọ́mọ ń sọ wípé nǹkan tó wù ní lọ́wọ́ Alájà Kudi Òǹdè the voice note is with me yẹn voice ẹ̀ gbogbo fún ara ẹ̀ ìyàwó tẹjọ fẹ́ra gidi ṣùlọ́kà